Ẹ̀kọ́ èdè Yorùbá ti èní ni ọjọ́ àti oṣù. Ọjọ́ ni days, oṣù ni month. Ìṣẹ́jú minutes, wákàtí hour, ọ̀sẹ̀ week, oṣù month, ọdún year. Lẹ́ẹ̀kan sí, ìṣẹ́jú minutes, wákàtí hour, ọ̀sẹ̀ week, oṣù month, ọdún year. Ẹ ṣé. Apá kejì ẹ̀kọ́ ti òní: àìkú Sunday, ajé Monday, ìṣẹ́gun Tuesday, ọjọ́rú Wednesday, ọjọ́bọ̀ Thursday, ẹtì Friday, àbámẹ́ta Saturday. Ní ẹ̀kan sí, àìkú Sunday, ajé Monday, ìṣẹ́gun Tuesday, ọjọ́rú Wednesday, ọjọ́bọ̀ Thursday, ẹtì Friday, àbámẹ́ta Saturday.